Módì Alágbe ẹni tó ń tọrọ jẹ lẹ́yìn ìjàmbá iná ọkùnrin Èkó kan ló kọ̀mínú bẹ́ẹ̀. Ọ̀dọ́mọdékùnrin kan ganu sátìmọ́lé ọlọ́pàá fẹ̀sùn fífipá bá ọ̀dọ́mọdébìnrin lájọṣepọ̀. Mo kábàámọ̀ pé mo jẹ́ ọ̀kan lára àwọn tó dá ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ APC sílẹ̀. Àtíkù ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Iná ṣẹ́yọ láàfin Emir Jama ní Kaduna. Àwọn agbébọn tún ṣọṣẹ́ láabi wọn o. Wọ́n jí ọ̀pọ̀ olùgbé ìlú Kogi nítòsí iléèwé Government Technical College gbé sá lọ. Ẹ tú ìgbéyàwó wa ká o. Ọkọ mi máa ń fi ẹ̀sùn àṣemáṣe kàn mí, níṣe ló máa ń lù mí, taari mi jáde síta nínú òtútù lálẹ́. Ìyàwó kan ló rọ ilé ẹjọ́ bẹ́ẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Módì Alágbe ẹni tó ń tọrọ jẹ lẹ́yìn ìjàmbá iná ọkùnrin Èkó kan ló kọ̀mínú bẹ́ẹ̀. Bákàrè Lukman aláìsàn gìrì ti pín ìrírí ìbànújẹ́ rẹ̀ nípa bí ìkọlù òjijì ṣe yí ìgbésí ayé rẹ̀ padà títí láì. Lẹ́yìn tó darí padà láti ibi iṣẹ́, ó ń fi ìdáná oní epo kẹrosíìnì ṣe oúnjẹ nígbà tí gìrì gbé tó sì ṣubú sínú iná. Nígbà tí ara rẹ̀ ó fi balẹ̀, ó ti jóná lọ́wọ́ àti ikùn rẹ̀ tó sì ní láti rákòrò jáde láti wá ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn aládùúgbò. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ gbígbé lọ ilé ìwòsàn àti ìtọ́jú ọlọ́jọ́ pípẹ́, ọwọ́ rẹ̀ kan padà jẹ́ gígé nítorí bó ṣe bàjẹ́ kọjá sísọ. Kò lè ṣiṣẹ́ mọ́, kò sì sí ẹni tó lè tọ́jú rẹ̀. Bákàrè sọ pé òun ti bẹ̀rẹ̀ sí ní tọrọ jẹ ní mọ́sálásí ńlá Central Mosque ní erékùṣù Èkó, Lagos Island kí ó tó yíjú sí ìrànlọ́wọ́ owó díẹ̀ tí ó ń gbà lórí ìtàkùn ayélujára báyìí. Ó ń tẹ̀síwájú láti bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ bí ó ti ń tiraka láti gbé ìgbé ayé àti láti tún ìgbé ayé rẹ̀ ṣe. Ìjàmbá ó kéré ni, ó pọ̀ ni, kò ní ṣe déédéé wa láṣẹ Ìlédùà. Ọ̀dọ́mọdékùnrin kan ganu sátìmọ́lé ọlọ́pàá fẹ̀sùn fífipá bá ọ̀dọ́mọdébìnrin lájọṣepọ̀. Àwọn agbófinró àgọ́ ọlọ́pàá Ìlérò nípínlẹ̀ Ọ̀yọ́ ti náwó gan ọ̀dọ́mọdékùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Basit Tijani ẹni ọdún 18 fẹ̀sùn fífipá bá ọ̀dọ́mọdébìnrin tí wọ́n forúkọ bò láṣìírí ọmọ ọdún 17 lájọṣepọ̀. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Ọláyínká Àyànládé ẹni tí ó sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ẹtì Friday sọ wípé ìwádìí àkọ́kọ́ fi hàn pé afurasí náà tan olùfarakásá ọ̀hún wọ inú yàrá rẹ̀ tó sì bá lájọṣepọ̀ ní tipátipá. Ó sọ wípé àwọn agbófinró àgọ́ ọlọ́pàá Ìlérò ló gbéra lọ agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé ní kánmọ́nkóbó tí wọ́n sì gbé olùfarakásá náà lọ gba ilé ìwòsàn níbi tí wọ́n ti ṣe àyẹ̀wò fún un tí wọ́n sì ti fún un ní àtìlẹ́yìn níbàámu pẹ̀lú ìlànà à ń tẹ̀lé nípa ìṣẹ̀lẹ̀ ìfipábánilòpọ̀. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá náà sọ wípé lẹ́yìn ìdásí kánmọ́nkóbó afurasí náà jẹ́ fífigbóró òfin gbé láìsí ìdádúró kankan. Ó sì ti jẹ́wọ́ ọ̀ràn tó dá ọ̀hún nígbà tí ó ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iṣẹ́ ìwádìí tó ń lọ lọ́wọ́. Àyànládé sọ̀rọ̀ síwájú sí pé kọmíṣánná ọlọ́pàá Fẹ́mi Haruna ti pàṣẹ kí ẹjọ́ náà jẹ́ títari lu ẹ̀ka agbófinró nípa ìṣẹ̀lẹ̀ ìfipábánilòpọ̀ lẹ́ka tó ń rí sí ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn SCID Ìyágànkú fún iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà tún fi kún pé kọmíṣánná ọlọ́pàá tún ti pàṣẹ kí afurasí náà jẹ́ gbígbé lọ ilé ẹjọ́ lẹ́yìn tí wọ́n bá parí iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀. Ó tẹnumọ́ ìdúróṣinṣin iléeṣẹ́ ọlọ́pàá nípa àìfaramọ́ ìwà ipá àti ìfipábánilòpọ̀. Ó fi dá àwọn aráàlú lójú pé àwọn aṣeláabi tó ń wu irúfẹ́ ìwà burúkú wọ̀nyí yóò kojú ìjìyà níbàámu pẹ̀lú òfin. Iléeṣẹ́ ọlọ́pàá pàrọwà fún àwọn òbí, alágbàtọ́ àti àwọn aládarí ìlú láti máa wà lójú lalákànfin sọrí kí wọ́n sì máa ta iléeṣẹ́ ọlọ́pàá tó bá súnmọ́ ìtòsí agbègbè wọn lólobó tí wọ́n bá kẹ́fìn ohunkóhun tó bá mú ìfura dání. Pé mo jẹ́ ọ̀kan lára àwọn tó dá ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ APC sílẹ̀. Àtíkù ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Igbákejì ààrẹ ilẹ̀ wa Nàìjíríà tẹ́lẹ̀ rí Àtíkù Abubakar ti gbà pé òun kábàámọ̀ lílọ́wọ́ nínú ìdásílẹ̀ ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ All Progressives Congress APC ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2015. Nígbà náà ó ní pé ipò orílẹ̀-èdè ti bàjẹ́ kọjá bó ṣe wà tẹ́lẹ̀ ṣáájú kí ẹgbẹ́ òṣèlú náà tó jáde. Àtíkù sọ̀rọ̀ yìí lọ́jọ́bọ̀ Thursday nígbà tí wọ́n ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Àbújá níbi tí àwọn gbajúmọ̀ alẹ́nulọ́rọ̀ alátakò péjúpéjọ sí láti jíròrò lórí ipò orílẹ̀-èdè àti àtúnṣe ìṣèlú
òṣèlú tó ń lọ lọ́wọ́ ṣáájú ọdún 2027 nígbà tó ń ronú nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó yọrí sí àpapọ̀ ìṣọ̀kan àwọn ẹgbẹ́ alátakò ní ọdún 2014 olùdíje dupò ààrẹ tẹ́lẹ̀ rántí pé àwọn gbajúmọ̀ olóṣèlú pàtàkì parapọ̀ lábẹ́ ìpìlẹ̀ ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ APC láti pe ìṣàkóso ìṣèjọba ààrẹ Goodluck Jonathan nígbà náà níjà tọ́ka sí àwọn ìkọminú nípa àìní ètò ààbò àti àìdúróṣinṣin ọrọ̀ ajé gẹ́gẹ́ bí ó ti sọ ìbẹ̀rù pé ìjọba tiwantiwa ń dínkù àti pé a nílò àwọn ìgbésẹ̀ kíákíá láti darí ipa ọ̀nà orílẹ̀-èdè náà ló fa ìṣọ̀kan náà. Ó sọ wípé àwọn pàdé pọ̀ lọ́dún 2014 nítorí àwọn gbàgbọ́ pé ìjọba àwarawa ń bàjẹ́. Àwọn ìṣòro náà nígbà náà ni àìní ètò ààbò àti ọrọ̀ ajé Àtíkù ní ṣùgbọ́n lónìí ipò náà ti burú ju ohun tí àwọn pinnu láti tún ṣe lọ. Àtíkù ní pé àwọn ohun tí ó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí ju àwọn ìpèníjà tó pè fún ìdásílẹ̀ ẹgbẹ́ òṣèlú APC lọ lọ́dún mẹ́wàá sẹ́yìn. Ó tẹnumọ́ pé àwọn gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ láti inú àwọn àjọṣepọ̀ ìṣèlú tó kọjá lọ. Àgbà ọ̀jẹ̀lẹ̀ ẹgbẹ́ òṣèlú ADC kìlọ̀ pé gbogbo ẹgbẹ́ tuntun tàbí ẹgbẹ́ alátakò gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ fojú sun àtúntò ìjọba àwarawa àti dídá ìgbẹ́kẹ̀lé àwọn aráàlú padà bọ̀ sípò nínú ìṣèjọba. Ó sọ pé àwọn gbọ́dọ̀ rí dájú pé ìgbésẹ̀ yòówù tí àwọn bá gbé nísinsìnyí wà fún dídá ètò òṣèlú ìjọba àwarawa tòótọ́ padà bọ̀ sípò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀pọ̀ àwọn adarí alátakò tó gbajúmọ̀ ló péjú pésẹ̀ níbi ìpàdé àwọn oníròyìn náà èyí tó ń ṣàfihàn pé àwọn ìwádìí ń lọ lọ́wọ́ àti àtúntò ìṣọ̀kan ìṣèlú ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Iná ṣẹ́yọ láàfin Emir Jama ní Kaduna. Ó mà ṣe o, ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná kan ló wáyé lọ́jọ́ Ẹtì Friday tó sì jó àwọn apá kan ààfin Emir Jama nílùú Kafancha olú ìjọba ìbílẹ̀ Jama nípínlẹ̀ Kaduna. Àwọn tó bá àjọ akọ̀ròyìn nílẹ̀ wa Nàìjíríà náà sọ̀rọ̀ sọ pé yàrá tó fara káásá náà jẹ́ ìkángun tí ìyá Emir ń gbé. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, ìjàmbá iná ọ̀hún bẹ̀rẹ̀ nígbà tí mọ̀lẹ́bí múra fún àdúrà àṣálẹ́ èyí tó dá ìpayà ìbẹ̀rùbojo sílẹ̀ láàrin ààfin àti agbègbè tó yíká. Nígbà tí àjọ akọ̀ròyìnjọ nílẹ̀ wa Nàìjíríà náà ṣàbẹ̀wò sí ààfin náà lálẹ́ ọjọ́ Ẹtì Friday, èéfín sì wà níbẹ̀ pẹ̀lú àwọn àmì tó hàn gbangba nípa ìparun náà pẹ̀lú àwọn apá ilé tí ó kàn náà tí ó jóná gan àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun èlò ilé tí ó jó di eérú. Àwọn olùgbé ìlú àti àwọn olùbánikẹ́dùn kún inú ààfin láti fi ìbánikẹ́dùn àti àdúrótì wọn hàn pẹ̀lú Emir àti àwọn mọ̀lẹ́bí rẹ̀. Àwọn oṣojú mi kòró sọ wípé àwọn òṣìṣẹ́ àjọ panápaná ìpínlẹ̀ Kaduna ní Kafancha dáhùn sí ìpè pàjáwìrì ṣùgbọ́n gbogbo ìgbìyànjú wọn láti pa iná ọ̀hún ló já sí pàbó nítorí pé ẹ̀rọ ohun èlò tí wọ́n ń lò kọsẹ́ sílẹ̀ gbàrà tí wọ́n gúnlẹ̀ sí agbègbè náà. Àwọn olùyọ̀ǹda ara ẹni lágbègbè náà jẹ́ dídarapọ̀ mọ́ àwọn tó ń gbìyànjú láti dáàbò bo dúkìá àti láti dènà iná ọ̀hún láti má ṣe jẹ́ kó tàn kálẹ̀ sí àwọn apá mìíràn tó wà láàrin ààfin náà. Bó tilẹ̀ jẹ́ pé kò sí àkọsílẹ̀ ikú kankan títí di àkókò tí à ń kó ìròyìn yìí jọ, ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná náà ba nǹkan jẹ́ púpọ̀. Ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná náà ni kò tí ì yé ẹnikẹ́ni nígbà tí àwọn aláṣẹ kò tí ì gbé àtẹ̀jáde kankan jáde síta nípa iye àdánù tàbí àwọn ohun tó rọ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ náà. Àwọn olùgbé ìlú Kafancha ti ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná náà gẹ́gẹ́ bí ohun tí kò dára. Wọ́n sì pè fún mímú ìmúgbòòrò bá ẹ̀ka iléeṣẹ́ pàjáwìrì kó sì tún sunwọ̀n sí i ní agbègbè náà. Àwọn agbébọn tún ṣọṣẹ́ láabi wọn o. Wọ́n jí ọ̀pọ̀ olùgbé ìlú Kogi nítòsí iléèwé Government Technical College gbé sá lọ. Àwọn ajínigbé agbébọn tún jí àwọn olùgbé ìlú tó ń gbé lẹ́bàá iléèwé Technical College níjọba ìbílẹ̀ Mopamuro nípínlẹ̀ Kogi. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lásàálẹ̀ ọjọ́ Ẹtì Friday nígbà tí àwọn adìyàmọ́ra agbébọn tí wọ́n gbàgbọ́ pé agbésùnmọ̀mí ni wọ́n ló ṣe bẹ́ẹ̀ ya wọ ìlú tí wọ́n sì jí ọ̀pọ̀ àwọn èèyàn gbé sá lọ síbi tí ẹnikẹ́ni kò mọ̀. Gẹ́gẹ́ bí olùgbé ìlú kan tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún sojú rẹ̀ ṣe wí, ó ní àwọn àṣekọlù náà ṣọṣẹ́ láabi wọn lásàálẹ̀ nítòsí iléèwé Technical College ní Mopamuro. Wàyí o, ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n sọ pé àwọn ajínigbé agbébọn náà ti jí gbé sá lọ báyìí. Àmọ́ bó tilẹ̀ jẹ́ pé a kò tí ì fìdí iye àwọn olùfarakásá
tó ṣe kòńgẹ́ ìkọlù ìjínigbé náà múlẹ̀ ní pàtó títí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ. Ẹni náà fi kún pé àwọn àlàyé tó wà nípa àwọn tó lè farapa tàbí àwọn tó kú níbi ìkọlù náà ni kò yé kedere nítorí pé àwọn olùgbé ìlú agbègbè náà sì ń gbìyànjú láti mọ àwọn tí ó dàwátì. Títí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ, wọ́n tẹnumọ́ pé iye àwọn tí wọ́n jí gbé sá lọ tàbí tó farapa kò tí ì jẹ́ gbígbé jáde síta nígbà tí àwọn ìdílé àti àwọn aráàlú ń tẹ̀síwájú láti wá àwọn olólùfẹ́ wọn. Ẹ tú ìgbéyàwó wa ká o. Ọkọ mi máa ń fi ẹ̀sùn àṣemáṣe kàn mí, níṣe ló máa ń lù mí, taari mi jáde síta nínú òtútù lálẹ́. Ìyàwó kan ló rọ ilé ẹjọ́ bẹ́ẹ̀. Obìnrin kan Sàlámọ́tù ti sọ fún ilé ẹjọ́ kọ́kọ́kọ́kọ́ grade A tó fìdí jókòó ní Màpó nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ pé òun kò ní ìfẹ́ sí ìgbéyàwó òun pẹ̀lú ọkọ òun Sàlámì mọ́, ẹni tó fi ẹ̀sùn àìní ìfẹ́, àìṣètọ́jú àti àìnígbẹ̀kẹ̀lé àti ìfìyàjẹni pẹ̀lú kan ọkọ rẹ̀. Sàlámọ́tù sọ pé òun kò gbádùn ìgbéyàwó òun pẹ̀lú Sàlámì mọ́ nítorí pé kò fiyèsí òun àti pé kò tún nífẹ̀ẹ́ òun. Ó tún sọ pé Sàlámì kọ̀ láti jẹ́ kí òun ní ìfọ̀kànbalẹ̀ nítorí pé níṣe ló máa ń ṣàròyé ní gbogbo ìgbà pé òun máa ń pẹ́ wọlé lálẹ́ láti ibi iṣẹ́. Ó sì tún máa ń sọ pé òun yan àlè níta, òun yan òun jẹ pẹ̀lú àwọn oníbàárà òun. Gẹ́gẹ́ bí olùfisùn ti sọ, olùjẹ́jọ́ yàtọ̀ sí pé ó máa ń lo òun nígbà gbogbo, níṣe ló máa ń ti òun mọ́ta lálẹ́ tí òun yóò sì ní láti sùn níta nínú òtútù. Sàlámọ́tù sọ pé kò sí ìfẹ́ mọ́ láàrin òun àti ọkọ òun, nítorí náà ó rọ ilé ẹjọ́ kí wọ́n tú ìgbéyàwó àwọn ká. Ó bẹ ilé ẹjọ́ kí àwọn ọmọ wọn wà lábẹ́ òrùlé òun. Ó sì tún bẹ̀bẹ̀ pé kí ilé ẹjọ́ pàṣẹ fún ọkọ òun láti máa tọ́jú wọn, pàápàá jùlọ kó mú pípèsè oúnjẹ, ẹ̀kọ́ àti ìlera gbogbogbò lọ́kùnkúndùn. Sàlámọ́tù tún béèrè fún àṣẹ láti fòfin de ọkọ rẹ̀ láti má ṣe halẹ̀ tàbí dúnkokò mọ́ òun mọ́, kó sì má fìtínà ayé ìdákọ́ńkọ́ òun. Sàlámì gbà pé kí wọ́n tú ìgbéyàwó àwọn ká. Ó sọ pé Sàlámọ́tù kò ní ànímọ́ obìnrin rere. Sàlámì sọ fún ilé ẹjọ́ pé Sàlámọ́tù pe àwọn ọlọ́pàá nígbà kan rí lásìkò fàákájà kan tó ṣẹlẹ̀. Ó tún sọ pé òun ti fẹ́ ìyàwó tuntun kan tí ó ti bímọ fún òun. Sàlámọ́tù nínú ẹ̀rí rẹ̀ sọ pé òun kó lọ sí ọ̀dọ̀ ọkọ òun ní oṣù díẹ̀ lẹ́yìn tí àwọn pàdé. Ó ní àwọn kò ṣe èyíkéyìí nínú àwọn àṣà ìgbéyàwó tó jẹ́ ti àṣà wa, bẹ́ẹ̀ ni kò san owó orí òun. Ìyàwó sọ wípé kò fọkàn tán òun rí. Ìyàwó ní ọkọ òun fi ẹ̀sùn èké kan òun pé òun ṣe àṣemáṣe pẹ̀lú àwọn oníbàárà òun àti fún èyí ó mú kí ìgbé ayé òun le koko. Ó máa ń dójú ti òun nígbà gbogbo nípa bíbá àwọn oníbàárà òun jà, èyí sì máa ń pa iṣẹ́ òun lára. Ó ní ó mú ìyàwó àkọ́kọ́ rẹ̀ padà wá sílé, ẹni tó ti lé jáde tẹ́lẹ̀ kí àwọn tó pàdé. Sàlámì nínú ìdáhùn rẹ̀ sọ pé olùfisùn ní òmìnira láti máa lọ. Òun kò ní ìfẹ́ sí gbígbé papọ̀ lábẹ́ òrùlé kan náà mọ́ pẹ̀lú àṣẹwó. Adarí ilé ẹjọ́ abilékọ SM Akínsayọ̀ lẹ́yìn tí ó gbọ́ atótónu látẹnu àwọn méjèèjì, níṣe ló sún ẹjọ́ di ọjọ́ míì fún ìdájọ́. Àlàyé ọ̀rọ̀ rèé o lórí ohun tí ṣíṣe àtúntò iléeṣẹ́ ọlọ́pàá túmọ̀ sí fún Nàìjíríà. Ètò ààbò jẹ́ ohun tó ń fa ìkọnilóminú ní orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí, pàápàá bí ìwà ìjínigbé àti ìgbésùnmọ̀mí ṣe ń peléke sí ní ojoojúmọ́. Àwọn ìpèníjà ààbò yìí tí ń ṣokùnfà báwọn èèyàn ṣe ń pè fún ìdásílẹ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ láti mójútó ààbò ní agbègbè àti ẹkùn kọ̀ọ̀kan. Pẹ̀lú àwọn ìpínlẹ̀ 36 àti ìjọba ìbílẹ̀ 774, ìjọba àpapọ̀ ló ń ṣe àkóso àwọn ọlọ́pàá tí iye wọn lé díẹ̀ ní 370,000 láti pèsè ààbò fún gbogbo èèyàn tó wà ní Nàìjíríà. Ìpè fún ìdásílẹ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ kò sẹ́yìn bí ìkọlù àwọn agbébọn àti agbésùnmọ̀mí, jíjí àwọn akẹ́kọ̀ọ́ gbé tó fi mọ́ àwọn ìpèníjà ààbò míì ṣe ń wáyé lemọ́lemọ́ káàkiri gbogbo orílẹ̀-èdè yìí. Bí ó tilẹ̀ jẹ́ pé ìwé òfin Nàìjíríà là kalẹ̀ pé ọwọ́ ìjọba àpapọ̀ ní gbogbo ohun tó jọ mọ́ ọ̀rọ̀ ààbò wà, àwọn ọmọ Nàìjíríà gbàgbọ́ pé ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yóò mú kí ètò ààbò tún ṣẹpẹrẹ jù báyìí lọ. Èyí ló mú àwọn aṣòfin gbé àbá kan dìde láti ṣe àtúntò sí ìwé òfin Nàìjíríà láti fi ààyè gba ìdásílẹ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀. Àmọ́ àbá yìí kò tí ì kọjá ìpele àwọn ìgbìmọ̀ tó ń rí sí àtúnṣe yìí, pẹ̀lú gbogbo báwọn gómìnà ṣe ń rọ ìjọba àpapọ̀ láti jẹ́ kí wọ́n fi ààyè gba àwọn láti máa ṣàmójútó ètò ààbò
fúnra wọn. Láìpẹ́ yìí tún ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu tún rọ ilé aṣòfin láti ṣàtúnṣe ìwé òfin láti fi àyè gba ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ lójúnà àti lè kojú ìpèníjà ààbò tó ń bá orílẹ̀-èdè fínra. Ààrẹ ní ohun tó ṣe pàtàkì lásìkò yìí ní ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ tó sì gbọdọ̀ wáyé ní kíákíá. Ó ní àtúnṣe náà gbọdọ̀ wáyé ní kíákíá láti gba gbogbo igbó ọba kúrò lọ́wọ́ àwọn ọ̀bàyéjẹ́ káwọn èèyàn ọmọ orílẹ̀-èdè sì lè kúrò nínú ìbẹ̀rù. Ṣáájú ní gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú àtàwọn akẹgbẹ́ rẹ̀ ní ẹkùn ìwọ̀ oòrùn náà ti ní ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ dá lórí dídáàbòbò àwọn èèyàn. Bákan náà ni àwọn gómìnà lẹ́kùn àríwá Nàìjíríà kọminú lórí bí wọn kì í ṣe lè tètè jígìrì sí ojúṣe wọn nígbà tí ìpèníjà ààbò bá wáyé nítorí àwọn kọ́ ni wọ́n ń ṣàkóso àwọn ẹ̀ṣọ́ ààbò tó wà ní ìpínlẹ̀ kó wa wọn. Ọ̀pọ̀ àwọn èèyàn ló ti sá kúrò fi ilé wọn sílẹ̀ nítorí ìkọlù táwọn agbébọn ń ṣe sí wọn. Pípa ọ̀pọ̀ èèyàn lẹ́nu oṣù díẹ̀ sẹ́yìn yìí ló tún lékè ńkà. Àbá tó wà níwájú ilé aṣòfin báyìí jẹ́ ojúnà láti mú ìgbéga bá ètò ààbò Nàìjíríà nípa rírí pé wọ́n pín agbára iléeṣẹ́ ọlọ́pàá. Ṣíṣe àtúnṣe sí abala 197, 214 àti 215 ìwé òfin Nàìjíríà láti ṣiṣẹ́ àkóso àti àmójútó iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà. Tí àtúnṣe náà bá wáyé, àbá náà béèrè fún ṣíṣe àyípadà sí ṣíṣe àkóso iléeṣẹ́ ọlọ́pàá láti ọwọ́ ààrẹ nìkan àti ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá yóò fààyè gba ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ tí yóò sì fààyè gba àwọn ìjọba ìpínlẹ̀ láti máa ṣàkóso àwọn ẹ̀ṣọ́ aláàbò tó bá wà ní ìpínlẹ̀ wọn pàápàá àwọn ọlọ́pàá. Bákan náà ni àbá náà là kalẹ̀ pé kò ní sí àyè fún àwọn ọlọ́pàá ìjọba àpapọ̀ láti máa dá sí àkóso àwọn ọlọ́pàá ìpínlẹ̀ tí wọ́n bá dá sílẹ̀ tán. Àwọn aṣòfin ìjọba àpapọ̀ àtàwọn ti ìpínlẹ̀ yóò máa rí sí yíyan ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá pátápátá. Àbá náà ni ọlọ́pàá ìjọba àpapọ̀ yóò máa ṣe ìrànwọ́ fún àwọn ọlọ́pàá ìpínlẹ̀ pẹ̀lú àṣẹ ilé aṣòfin àpapọ̀. Pẹ̀lú bí awuyewuye ṣe ń wáyé lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀, ohun tí àwọn èèyàn ń kọminú lórí jùlọ ni pé sáwọn gómìnà kò ní ṣe àmúlò àwọn ọlọ́pàá náà lọ́nà àìtọ́. Gẹ́gẹ́ bó ṣe wà nínú òfin ọlọ́pàá, ojúṣe ọlọ́pàá ni láti ṣàwárí kí wọ́n sì dènà ìwà ọ̀daràn láwùjọ, kí wọ́n sì dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn. Ẹ̀wẹ̀, níṣe ni àwọn èèyàn ń kọminú lórí bí àwọn gómìnà kò ṣe ní máa lò wọ́n fún àṣìlò agbára. Àwọn ìpèníjà tó ń kojú iléeṣẹ́ ọlọ́pàá tẹ́lẹ̀ ní àìsí òṣìṣẹ́ tó, àìní ohun èlò tó pójú owó àti ìwà àjẹbánu. Lára àwọn ohun tí àwọn onímọ̀ ń gbèrò pé àyípadà máa bá lẹ́yìn ìyànsípò Ọlátúnjí Dìísù gẹ́gẹ́ bí ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ní ọ̀nà táwọn ọlọ́pàá ń gbà ṣiṣẹ́. Onímọ̀ nípa ètò ààbò Àúwà Dúrúmi sọ pé tí Dìísù bá fẹ́ borí àwọn ìpèníjà náà tó ń kojú iléeṣẹ́ ọlọ́pàá báyìí, ó nílò láti mú àyípadà bá àwọn ìlànà tí wọ́n ń gbà ṣiṣẹ́ lásìkò yìí. Gbogbo ìgbà ní ìjọba tó wà lóde lábẹ́ ìṣàkóso ìṣèjọba Tinubu ti ń jẹ́jẹ́ láti pèsè ètò ààbò tó dájú fáwọn èèyàn, ṣùgbọ́n ìkọlù gbogbo ìgbà tó ń wáyé ń mú káwọn èèyàn máa ṣe iyèméjì. Bí ó ṣe kù bí ọdún kan tí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 máa wáyé, ṣíṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ lè wáyé tí àwọn aṣòfin bá mú ní ọ̀kúnkúndùn. Àwọn ìlànà láti ṣe àtúnṣe sí ìwé òfin kì í ṣe ohun tó rọrùn, ó máa ń gba àkókò tó sì máa ń gba ìgbìmọ̀ lọ́lọ́kan òjọ̀kan kọjá. Ṣùgbọ́n ohun tó lè mú kí ààrẹ Tinubu lè kẹsẹ̀ járí lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ wà lọ́wọ́ ilé aṣòfin, àti pé ṣé ààrẹ Tinubu sì máa wà lórí ipò nígbà tí gbogbo ìlànà ọ̀hún fi máa parí. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Elédùmarè yóò sì dára fún yín.